gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Amáṣọ̀yìnbó. Lónìí ẹ̀gbọ́n mi náà wà lórí ètò wa. Wọ́n fi wá jẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan torí tẹ́ bá ti débí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10. Kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín ló bá tán. Ṣùgbọ́n tó bá ṣeé ṣe kí ẹ ṣe àwọn kẹ́ máa fi èdè míì kún èdè Yorùbá ṣùgbọ́n kẹ́ sì ní àwọn ìbéèrè ilẹ̀ tẹ́ bá dé ẹgbẹ̀rún 10 ẹ lè máa lọ. Àbí kẹ́ wá sọ pé rárá mo fẹ́ dáhùn. Tẹ́ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà owó yín á tún máa lọ sókè padà. Ló bá tán. Àbí ẹ̀gbọ́n mi ìlú mọ̀ọ́ká ni yín. Àṣẹ̀ṣẹ̀ máa béèrè orúkọ yín ní ká máa pàtó bo ẹnu. Àbí fún àwọn míì fún ètò kí lorúkọ yín? Orúkọ mi ni Farayọlá Àpèkẹ́ ọmọ Adémọ́lá. Farayọlá ẹ wá Farayí. Gbogbo owó tó wà ní. Gbogbo owó tó wà bí lẹ fẹ́ Farayí. Ẹ̀yin ń gbà èmi ń gbà kọ́lọ́ ń gbà fẹ́ni tó bá gbà jù. Ìgbà lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré. Ó ti ṣe díẹ̀ o. Ilẹ̀ ti ta sí. Ilẹ̀ ti ta sí. Àwa wò yín dàgbà ni. Bẹ́ẹ̀ni. Ẹ ń sọ̀rọ̀ sọ. Mo ní bẹ́ẹ̀ ni. Torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ ṣáà ẹ ń pẹ́ ọ̀rọ̀ sọ. Kí ló le tó bẹ́ẹ̀? Yorùbá ò kì í fi ṣan sọ̀rọ̀. Òótọ́ dẹ̀ ni. Ọmọlúwàbí ni wá. A máa sọ díẹ̀ díẹ̀ ni. Ní ṣísẹ̀ntẹ̀lé. Bẹ́ẹ̀ni. Yorùbá dùn lẹ́nu yín ṣá. Abẹ́ẹ̀rí ẹ̀rí wọ́n ṣe ń fọ Yorùbá bíi pé gbogbo ẹlẹ́yà ń ṣe bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè. Mo ní ìbéèrè àkọ́kọ́ òǹkà wo ni ẹ jẹ́ n wò. 470 kí ni 470 ní Yorùbá? Kò yẹ kẹ́ ẹ rò tó báyìí. Àìgbọ́fálà wòkè. Orin ẹgbẹ̀rún lọ́nà méje. Ẹgbẹ̀rún lọ́nà méje. 7,000 nìyẹn. Okay. Àmì okay. Ẹ dúró. Mo ń gbọ́ ẹgbẹ̀rún lọ́nà méje 7,000 nìyẹn o. Erin. Ṣé mọ̀ pé 400 ni irinwó? Irin yẹn ni wọ́n sọ. Lẹ́fẹ́ sọ. Irinwó ni 400. Okòólénírínwó ni 420. Ẹ̀gbọ́n mi mo lè ṣe báyìí fún yín. Ẹ gbà ó yẹ máa kọ sílẹ̀. Okòólénírínwó ni 420. Okòólénírínwó ni 420 o. Òjìlénírínwó ni 440. Òjìlénírínwó. Ogójìlénírínwó ni 440. Ọ̀tàlénírínwó ni 460. Ìyẹn jẹ́ ọgọ́talénírínwó 460. Ọ̀rìnlénírínwó ni 480.
ọgọ́rin ogún lọ́nà mẹ́rin lé nírínwó ní 480 nǹkan tá a bá ń béèrè láàrin yẹn ẹ máa fi sí kí la wá béèrè yìí sìn 470 ó máa jẹ́ 480 kẹyọ mẹ́wàá kúrò ń bẹ̀. Ọ̀rìnlélẹ́rìnwó dín mẹ́wàá. sẹ́rí ọ̀rìnlélẹ́rìnwó dín mẹ́wàá kí ló wá sọ. Ọ̀rẹ́ ń jẹ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ wo ọ̀rẹ́. Ọ̀rẹ́ ń jẹ́ ọ̀rẹ́. Ọ̀rá ń jẹ́ ọ̀rá. ọ̀rá ń jẹ́ ọ̀rá. Ọ̀rẹ́ ń jẹ́ ọ̀rẹ́. ọ̀rá ń jẹ́ ọ̀rá. Ẹnìkan kì í dúpẹ́ lọ́wọ́ mo ta ọ̀pọ̀. Kí ni ìyàtọ̀ tó wà láàrin ọ̀rẹ́ àti ọ̀rá àbí ọ̀rá. ọ̀rẹ́ ń jọ́rẹ́ ọ̀rá ń jọ́rá. Ẹnìkan kì í dúpẹ́ lọ́wọ́ mo ta ọ̀pọ̀. Kí ni ìyàtọ̀ tó wà láàrin ọ̀rẹ́ àti ọ̀rá? Ọ̀rẹ́ jẹ́ ohun tó fún yàn lọ́fẹ̀ẹ́. Ọ̀rá jẹ́ ohun tí yàn fowó rà. ẹ gbà àbí ẹ gbà. Ṣé mi ò gbà ní? ẹ gbà mo rò bóyá máa yẹ ẹsẹ ni. 272 ṣe rí nǹkan tẹ́ lò ń bẹ̀ yẹn 200 ní igba dípò irinwó ẹ wá fi igba sí 280. Ọ̀rìnlénígba ó dín méjì. 2 kíni 272 ọ̀rìnlénígba dín mẹ́jọ. Ọ̀rìnlénígba dín mẹ́jọ. Ọ̀rìnlénígba dín mẹ́jọ kí ló wà ń bẹ̀? Owó sì kí sí bí fún yín o. Ìbéèrè kejì. Parí òwe Yorùbá yìí. Aṣòro jà bí ìjà ọjà. Ìjà ọjà rédò. Aṣòro jà bí ìjà ọjà. Onítìjú ò ní sá. Aṣòro jà bí ìjà ọjà. Onítìjú ò ní sá. Kí n parí ẹ̀. Òwe ni. Òwe ni. Aṣòro jà bí ìjà ọjà. Onítìjú ò ní sá. Ẹ̀gbọ́n mi. Òkó wà lápò. Màá sọ yín lóko. Aṣòro jà bí ìjà ọjà. Onítìjú ò ní sá. Ẹni tó ń nà náà ò ní dáwọ́ dúró. Torí ojú ẹni tó bá ń tijú a máa mú mọ́ra a máa torí tó bá ń sá àwọn èèyàn sọ pé oró máa ń tijú ẹni tó ń nà náà kò ní dáwọ́ dúró torí ẹgùn a máa le pé òun ṣe nǹkan. Aṣòro jà bí ìjà ọjà onítìjú ò ní sá ẹni tí wọ́n nà náà ní dáwọ́ dúró. Kí ni ẹ jẹ́ wò 431 kí ni 440. Ọgbọ̀nlélórinwó. Ṣé mọ̀ pé ó kó 420 yẹn ẹ̀ẹ́ka títí dé ó máa fi dé òjì 420 ní 440 ní òjìlénírínwó. Ẹ wá yọ 431 àbí ẹ wá yọ mẹ́sàn-án kúrò ń bẹ̀. Òjìlélórinwó dín mẹ́sàn-án. Ó yá kí ló sọ? Àwọn wo ni Yorùbá ń pè ní oníyangí? Epo ni mo rù oníyangí má bà tèmi jẹ́ epo ni mo rù. Ẹ gbọ́ rí? Aláṣọ funfun. Oníyangí. 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 Ẹni sùúrù. Ẹ dúró. Oníyangí. Elépo. Epo ni mo rù oníyangí má bà tèmi jẹ́. Àwọn tó ń tayan rẹ̀.
wọ́n tó ń ta. Iyanrìn tó ń ta nǹkan bí erùpẹ̀ bí. Kí ló kọ epo àti iyanrìn? Àtọ́ bá dà sí. Yorùbá gan ni ló ń jàre, kí ló kọ epo àti iyanrìn? Ẹ tó kó àwọn ìbéèrè tó le wá wà lára yín. Ṣé àwọn ilé ilé ni? Ó yá 240. Òjìlénígba. Òjìlénígba ṣe òjìlénígba kí wàá kí ló yá. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri. Òwe ni ẹ parí ẹ. Ṣọ́ṣẹ́jọ́ jẹ ni. Ṣọ́ṣẹ́jọ́ jẹ ni abẹ́ ẹ̀rọ lọ dúró 1,100 lẹ́ni. Ṣọ́ṣẹ́ wa tó jẹ ni ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri. Ẹ ṣé mi ò gbà ni. Rárá mo kàn yọ àwọn owó yín tó kù lẹ́ni òun lélẹ̀. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri. Tó mo ti ṣí mẹ́ta. Ní yọ sóò yẹn. Ó ti gbé 1,50. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri. Ṣé ọ̀pá àwọn tápà ní tèbi ń parí? Àwọn táǹpà tèbi ń pa lẹ́fẹ́ fún lówó. Bẹ́ẹ̀ni. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri. Ọṣẹ ń ṣe oúnjẹ. Tí mi ò bá wẹnú báwo ni wọ́n ṣe wẹ tòde Bámiyọ́? Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri tí mi ò bá wẹnú. Ebi ń pa mí èèyàn tó ń tọ́ ṣé wá ń kiri ẹ wá rọṣẹ́ o ẹ wá rọṣẹ́ o. Àwọn ìbéèrè tó le. Ẹ̀gbọ́n mi òwe. Kí ni ẹ jẹ́ wo? Òwe lẹ́kàn kó wá. 318. Báwo ni fẹ́ mọ gbogbo òwe? Láì ṣe Kúnlé Àfọ́dù. Ga. Ẹ tún 318. 300 ni ọ̀ọ́dúnrún. Ṣé mọ̀ pé ọ̀ọ́dúnrún ni 300? Ọ̀ọ́dúnrún ni 300. Ó máa jẹ́ okòó-dín-méjì. Okòólélọ́ọ̀ọ́dúnrún dín méjì. Okòólélọ́ọ̀ọ́dúnrún-dín-méjì. Ó yá kí ló sọ? Ìyá kì í mọ ogún mọ tẹ̀. A kì í mọ ogún. A kì í mọ ogún mọ tẹ̀. Parí òwe, a kì í mọ ogún mọ tẹ̀. A kì í mọ ogún mọ tẹ̀. Bí babaláwo. Babaláwo bá já ọpọ́n Ifá bí akọ̀pẹ́ bá jí kò ní fi ìgbà sẹ́yìn. A kì í mọ ogún mọ tẹ̀ kí iṣu ewùrà má lẹ̀ mọ́. Àbí iṣu ewùrà báwo la ṣe fẹ́ gun? Iṣu wo ló ń jẹ́ iṣu ewùrà? Mọ iṣu ewùrà. Mọ iṣu ewùrà. Iṣu kọ́kọ́rẹ́. Kò burú. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ẹ jẹ́ á sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Nídìí iṣẹ́ yìí àwòkọ́ṣe ni àwọn èèyàn ń rí yín, àwa ń rí yín, à ń fi yín yọgàn, à ń wò yín níwájú. Iṣẹ́ eré nígbà yẹn àti báyìí kí ni ìyàtọ̀? Nípa bí ó ṣe pé sí. Mi ò ní lè sọ ní pàtó nítorí pé gbogbo àni nǹkan ń dá sí. Bá ṣe ń ṣe ń gbà yẹn ó yàtọ̀ sí bá ṣe ń ṣe ń sìn. Gbogbo àwọn ẹ̀rọ ayélujára tó wà kò sí ń gbà yẹn. Àwọn ìwé ìròyìn tó wà ń gbà yẹn nísìn àwọn kinní yẹn. Àwọn kinní wo? Àwọn kinní ẹ̀rọ àgbéléwò àti alágbèéká òun ni à ń lò ń sìn. Nítorí ẹ kò a lè sọ pé kì í sọ̀rọ̀ bí ọ̀dọ́.
èmi gan mi ṣe ń gbọ́ létí. mi ò nílé mọ bí ṣe máa bẹ́ẹ̀ ṣe máa gbé kalẹ̀. ó dáa. Yorùbá dùn gan. Ó yá èwo lẹ mú báyìí. Ẹ jẹ́ wo 310. Mẹ́wàálélọ́ọ̀ọ́dúnrún. Lọ́ọ̀ọ́dúnrún. Mẹ́wàálélọ́ọ̀ọ́dúnrún. Ó yá. Sọ ọ̀rọ̀ mẹ́wàá tí a lè yọ jáde láti pa. Paná. Palẹ̀kùndé. Pa ẹ̀fọn. Ó dáa, pa ẹ̀fọn. Pa ẹran. Gẹ má kúrò lórí ẹ ojú tẹ́ bá ti ṣe pa nǹkan bẹ́ẹ̀ yẹn. Palẹ̀ ní kì í sọ. Tẹ́ bá ti mi ò nísìnyí tá a bá ti ṣe pa ẹran wọ́n lè sọ pé pa ewúrẹ́, pa àgùntàn, pa ẹdìyẹ. Rárá ẹ ti sọ méjì. Mẹ́ta pa ẹran. Mi ò gbọ́ pa. Mi ò gbọ́ pọ̀. Pa lásán àsọ pé pa. Pàkúté. Pátálà. Pa lásán. Panápaná. Ó di mẹ́rin. Ó di márùn-ún. Ó di márùn-ún. Téèyàn bá Pa. Téèyàn bá Panla. Pani. Panla nìyẹn. Ó jẹ́ okay. Okay. Àlùpàídà. Ó lọ. Àlùpàídà ó di márùn-ún. Ṣé kí n fi yín lẹ́yọ̀ kan? Pàṣẹ. Ó di mẹ́fà. Pàtẹ́wọ́. Ó di méje. Palẹ̀mọ́. Ó di mẹ́jọ. Ẹ̀yin báyìí èèyàn. Pàtàkì. Ó di mẹ́sàn-án. Ó kẹyọ kan. Pariwo. Ó máa ga o. Ó di mẹ́wàá. Ó dáa, ẹ jẹ́ kó mú ìbéèrè tó kàn. Ẹ ṣeun púpọ̀. Ọba Olúwa ó máa ràn yín lọ́wọ́. Ẹ ṣeun púpọ̀. Ẹ mọ̀ kiss ọkọ wọ́n níbi tí wọ́n fẹ́ lọ lénìí tó yẹ kán wà báyìí ṣùgbọ́n nítorí gbígbé àṣà àti èdè Yorùbá lárugẹ wọ́n ní àwọn máa wà ń bí wọ́n ń pè wọ́n láti bẹ̀ báyìí o torí èèyàn pàtàkì ni wọ́n ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n máa wà ń bí Ọlọ́run àtúbọ̀ máa pọ́n yín lé ẹ̀gbọ́n mi ó yá 205. Àrùnlénígba. Kí ni ẹ sọ ní Yorùbá? Empowerment. Kí ni Martin. Kádánilókò. Ní empowerment. Kárànlélọ́wọ́. Ìrànlọ́wọ́. Help. Dúró. Kò bí.
Kọ́rọ̀ ni lágbára. Ìró ni lágbára. Empowerment. Ìró ẹni ní agbára. Ìró ni lágbára. Empowerment. Ẹ jẹ́ o 212 kí ni? Igba-lé-méjìlá. Igba-lé-ní-méjìlá. Kí ni misconception ní Yorùbá? Ká ṣe ni gbọ́. Rárá o. Misunderstand ni kéèyàn má ṣì mí gbọ́. Kí nǹkan má yéèyàn. Kéèyàn kó má yéèyàn. Kéèyàn má ní understanding of it. Àbí? Kí mọ̀. Kí nǹkan dàrú mọ́yàn lójú. Ó dàrú mọ́yàn lójú. That's confused. Confusion. Ìdojúrú. Confusion. Ó yẹ ká fi ṣèbéèrè kan. Kí kálàyé má yéèyàn. That's kéèyàn má ní kéèyàn má lack of kóyè má yéèyàn. Kéèyàn má ní òye lack of knowledge. Ká ṣì ní gbọ́ ni. Ká ṣì ní gbọ́ bá mi yọ. Àṣìrò. Kí ni yàtọ̀ ṣìrò ṣì gbọ́? Kí ni yàtọ̀ ṣìrò ṣì gbọ́? Èèyàn lè ṣìgbé. Kúrò kòjòrò. Ó kù béèrè méjì ó sì kì síbẹ̀. Ẹ jẹ́ n wò. Bílẹ̀ tí ṣàkọ́nlé. Ẹ tún wá ń kọjú ẹ̀ báyìí. Igba mẹ́rìnlénígba. Ó dùn. Ẹ jẹ́ sọ yẹn. Kí ni ní Yorùbá? Creative. Tí wọ́n á ní ẹ̀gbọ́n mi ẹ wà creative. Ẹ wà creative. Tí n bá gbọ́ pín. Ṣé mo pa àti ìfún yín lówó? Kí ni creative ní Yorùbá? Wọ́n ní ẹ̀gbọ́n ẹ wà creative o. Ọlọ́run. Kéèyàn mọ. Kéèyàn mọ yípadà. Dúró. Kéèyàn ó ń gbọ́n ni. Kéèyàn mọ wọ́n yí padà ni. Kéèyàn lọ́pọlọ. Ó ń gbá. Ṣé mi ò gbá ni? Ṣé ẹ gbá ni? Ẹni sùúrù. Kéèyàn. Bẹ́ẹ̀ni, àtinúdá. Kéèyàn ní àtinúdá. Kí ló dé ló fún parẹ́? Torí pé ẹ ṣì ní. Mi ì tí sọ. Gbá ni. Mo lè bínú kí ni mo lọlé. Lójú owó. Ìbéèrè tó gbẹ̀yìn 250. Tẹ́ ẹ bá gbà á máa yọ lójú owó. Igba fẹ́ ṣe ìṣirò. Ó máa jẹ́ 260 minus 10. Ọ̀tàlénígba-dín-mẹ́wàá. Ọ̀tàlénígba ni lóòótọ́. Ọ̀tàlénígba. Ọ̀tá pọ̀. Ọ̀tàlénígba-ó-dín-mẹ́wàá. Ó wá sọ pé kí ni appreciation ní Yorùbá? Ìdúpẹ́. Thanksgiving. Ìdúpẹ́. Mo dúpẹ́. Oníbu ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation. Ṣé bàbá yẹn ò mọ̀ ni? Appreciation wọ́n sọ lóyìnbó. Wọ́n ní mo dúpẹ́. I am thankful. Oníbu ọ̀rẹ́ bàbá gbọ́. Kéèyàn mọ̀ọ́re. Ìmọ̀ọ́re. Ìmọ̀ọ́re. The act of knowing, acknowledging oore, good deeds. Ìmọ̀ọ́re. Pé ẹ wá àwa àmọ́ lóore. Ẹ ṣe gan ni ẹ̀gbọ́n mi o. Ojú àbá ojú támpánì jẹ. Eléyìí kẹ́ máa fi mú mi. Eléyìí ṣé
ṣé ńlá ni ńlá ló gbọ́dọ̀ jẹ o. ṣé ńlá ni kì í ṣe ńlá ẹ bá mi pààrọ̀ ẹ̀ eléyìí ẹ máa fi kọ̀ọ̀kan máa fi máa ṣe àwọn ìṣirò eléyìí ẹ máa fi mú mi àbí wọ́n ti fún yín lẹ́yọ̀ kan. wọ́n ì fún mi. no yẹn fẹ́ jábọ́ eléyìí náà ìwé òwe Yorùbá kò fún yín náà. ìyẹn ṣe pàtàkì. ó dáa ẹ̀gbọ́n mi ẹ ṣé gan ni. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ọba Olúwa yóò máa ràn yín lọ́wọ́. ẹ ṣeun gidi gan, inú mi dùn, iṣẹ́ yóò ní jóná o. àṣẹ o. ohun tẹ́ ń ṣe yìí ẹ fi ń kọ́ wa àti púpọ̀ náà àwọn ọmọ wa tí wọ́n ń dàgbà bọ̀ lórí àwa gan Yorùbá wa kọ́ lọ ṣáàdó rí irú eléyìí sìn ó dá fún gbogbo àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ tó ń dàgbà bọ̀ wọn ò ní lè fọ́ pa èdè abínibí tì torí èdè Gẹ̀ẹ́sì ti gba gbogbo ẹ̀ mọ́ wà lọ́wọ́. ẹ ṣeun olófòfó àpàdé ń ta. ẹ ṣé gan ni tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ètò yìí nípa kíkópa àbí tí ẹ bá fẹ́ ṣe ìpolówó ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí kó tó di ìgbà míì ire o ẹ ṣé gan ni ẹ̀gbọ́n mi pum. mo tiẹ̀ try tó ẹ̀ bá mi yọ try yẹn. kí ni tọ́jú cut. kò kọ́ nǹkankan bá mi yọ cut yẹn. Ojo. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari máa sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari máa sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó, ká lè jọ máa lò.